Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ sanwó ìtanràn fún gbogbo àwọn mọ̀lẹ́bí tó pàdánù ọmọ wọn, ẹbí wọn àbárà wọn níbi ìṣẹ̀lẹ̀ stampede tó wáyé níbàdàn, Àbújá àti ìpínlẹ̀ Anambra, nítorí wípé iléeṣẹ́ ọlọ́pàá náà kùnà láti ṣe ojúṣe wọn kí wọ́n provide adequate security fún gbogbo ibi tí wọ́n ti ń ṣe pínpín palliatives fún àwọn èèyàn ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta, lélẹ́yìí tó padà ṣokùnfà ikú ogunlọ́gọ̀ àwọn ọmọ kéékèèké àti àgbàlagbà nílùú mẹ́tẹ̀ẹ̀ta. Sanfẹ́mi Fálànà àwọn náà mà tún ti ké gbàjarè síjọba àpapọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní nítorí nínú gbogbo ẹ̀bi ọ̀rọ̀ tó wà ńlẹ̀, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà jẹ̀bi ọ̀rọ̀ yìí. Wọ́n jẹ̀bi wípé àwọn gan wà lára àwọn tó ṣokùnfà stampede níbàdàn, nílùú Àbújá àti ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n ti ń pín palliatives fáwọn èèyàn. Wọ́n ní nítorí iléeṣẹ́ ọlọ́pàá iṣẹ́ wọn ò ní láti pèsè ààbò tó péye fáwọn aráàlú, eléyìí tí wọ́n sọ wípé wọ́n kùnà láti provide ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ stampede tó wáyé. Wọ́n ní ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá bá ti gbọ́ wípé àwọn kan wọ́n ń péjọ síbì kan, ló yẹ kí wọ́n ti máa jí gìrì láti lọ síbẹ̀ láti lọ mójútó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níbibẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn. Bákan náà wá ní Sanfẹ́mi Fálànà wọ́n wá pè fún kí ìjọba àpapọ̀, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè san compensation fún gbogbo àwọn ẹbí tí wọ́n pàdánù àwọn ọmọ wọn àtẹ̀bí tó pàdánù ará níbi ìṣẹ̀lẹ̀ stampede ní àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ìbàdàn, Àbújá àti Anambra. Sanfálànà ní ìbànújẹ́ orílẹ̀-èdè ní ìṣẹ̀lẹ̀ stampede tó wáyé láwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún, nílé tó sì ṣe wípé àìní ètò ààbò tó dájú sáká ní Nàìjíríà ló jẹ́ ìkan lára ohun tó ṣokùnfà ẹ̀, àti pàápàá bí iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà máa jẹ̀bi ọ̀rọ̀ yìí o, wọ́n ní ẹ̀bí kó nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. Ẹ wo ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ọ̀hún ó lẹ́tìkẹ́ gidi ni. ẹ jẹ́ àjíjọ wo fọ́nrán yìí ká gbálàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Sanfẹ́mi Fálànà, kẹ́yìn náà dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ohun tó ń sọ sí comment section. You are welcome to CloseOfGuests TV. Remember to subscribe, like, share and follow us. In many countries, including London that they all go to, if there is any noise in the house that disturbs the neighbors, the police will turn up because a neighbor will have called the police. If a few people gather on the street in a tumultuous manner, the police will come. In our own country, under Section 83, subsection 4 of the Police Establishment Act 2020, sir, if there is a rally, a public meeting, or procession, and the police force is aware, the police shall provide adequate security for the people. So it was failure of security that led to the loss of 115 people in 2 years. So we're blaming, it was caused by poverty. No! You are bound together like this. It's normal. Traditional meetings, political meetings, even protest. The law is now saying, during protest, thou shalt provide security. We fought for the law. In your tragedy, the federal government must pay compensation to the families of those who lost their life because of the failure, the derelict of the Nigerian police force. Ó lágbára ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Sanfẹ́mi Fálànà yìí. Wọ́n ní gbogbo àwọn orílẹ̀-èdè pátápátá lókè òkun tí wọ́n bá ti gbọ́ ní kété tí àwọn ọlọ́pàá tán bá ti gbọ́ wípé bí àwọn kan wọ́n ń péjọ síbì kan ni wọ́n á ti tètè jí gìrì láti lọ provide security fún àwọn aráàlú tó wà níbẹ̀. Bí eléyìí tán ló ṣẹlẹ̀ ní Ìbàdàn, ibi children fun fair tí Queen Naomi tí ó organize pẹ̀lú Oríyọmí Hamzat àti ibi pínpín palliatives ní ìlú Àbújá àti Anambra. Ṣùgbọ́n eléyìí tó padà wá já sí ìṣẹ̀lẹ̀
ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ṣe pé ogunlọ́gọ̀ àwọn ọmọ kéékèèké àtàwọn àgbàlagbà àwọn náà ni wọ́n sọ ẹ̀mí wọn nù. Sanfẹ́mi Fálànà ní láti ní lójú náà àti lè dènà irú ìṣẹ̀lẹ̀ yìí ní ọjọ́ iwájú, iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbọ́dọ̀ jí gìrì láti ṣe ètò ààbò tó yè kooro fún gbogbo àwọn aráàlú lọ́jọ́kọjọ́ nígbàkúùgbà fún ẹ̀bi eléyìí tán sì jẹ́ yìí lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Ìbàdàn, ní ìlú Àbújá àti nípínlẹ̀ Anambra. Kí ààrẹ Bọ́lá Tinubu, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè múra láti san compensation fún gbogbo àwọn ẹbí tán pàdánù èèyàn wọn níbi ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ yìí ó lágbára, ó lẹ́tìkẹ́. Ẹ̀yin èèyàn, ojú wo lẹ́yìn náà fi wò? Ǹjẹ́ ẹ̀yin náà nígbàgbọ́ nínú wípé ìjọba àpapọ̀ wọ́n gbọ́dọ̀ provide compensation fún gbogbo àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn nínú ìṣẹ̀lẹ̀ náà, àbí ẹ̀yin tún ní contrary opinion? Ǹjẹ́ ẹ̀yin náà faramọ́ ohun tí Sanfẹ́mi Fálànà tí wọ́n sọ nípa wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ní ẹ̀bí kó nínú ohun tó ṣẹlẹ̀ yìí, àbí ojú wo lẹ́yìn fi wò? Ẹ máa bá mi jù sí comment section. Fáǹfààní ẹ̀yin tí bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì Crossblog, ẹ máa kàn sí wa through WhatsApp number wa. Ṣé ká jìjọ gbọ́ polówó ọjà ká tó máa lọ? And please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.